akiri ṣoore aṣoore kiri o bàbá máa kú iṣẹ́ o. Ó yá sọ bẹ́ẹ̀, ilé ni mo wà tí mo bọ́ kìkì Jésù. Akiri ṣoore bàbá aṣoore kiri o bàbá máa kú iṣẹ́ o. Bó tó bá ń wú lọ tó pàdé yìí kí ló fẹ́ fowó rà? Olórí wa Naomi ṣílẹ̀kùn ọlá nìyẹn o. Ọlọ́gbọ́n ènìyàn, kí Ọlọ́run kó túbọ̀ máa fún ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti máa tẹ̀síwájú sí o. Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ ti ń gbọ́ mi o. Ìhókun ìhanra o, bẹ́ẹ̀ là ń kí ni lẹ́kìtì o. Mo dẹ̀ kí gbogbo yín láìkú ẹnìkan pé ẹ káàbọ̀ sórí ètò wa, ètò lédè Èkìtì Yorùbá. Orúkọ tèmi kò yí padà o, Ayaba Táíwò Adébáyọ̀, ọmọ Èkìtì kété. Òun ni orúkọ tèmi, èmi ni Ègìrẹ́ òrìlà kí ọba ọmọ o. Ọmọ tá ṣe bí èmi Elégìrẹ́ Ámúra. Ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè, nítorí mo yà sílé alákìísà, mo sọ alákìísà, mo sọ donígbà aṣọ. Èmi lọ máa rìn gbọ́nrán mọ́ ìyàsúlẹ̀ ọ̀nì kankan o, àfúlẹ̀ àbárẹ̀ ẹ̀mìlà, ọmọ ajólagun òye. Mo dẹ̀ tún yàbàrá sílé olówó orí mi o, ọmọ olóró àbẹ́jẹ, ọmọ amúdàsílẹ̀ fógun ẹnu pani lọ́nà òkèpà nílàwẹ̀. Lẹ́ni lórí ètò wa, ẹ jọ̀wọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè wípé ó jẹ́ ká mọjọ́ òní o, tí ó dẹ̀ jẹ́ kí ìsọmọlórúkọ ọmọ tí Ọlọ́run fi tuntun fún Ọlọ́run fi jogún fún ìdílé Ọláoyè, èyí tí ń ṣe àbúrò olórí wa Naomi lọ́rẹ. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹ jọ̀wọ́ mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi ká lọ o, kẹ́ já wo bí olórí wa Naomi bó ṣe ṣe ètò ìsọmọlórúkọ yìí, bó ṣe dùn, bó ṣe lárinrin tó. Àwọn ọ̀rọ̀ ìṣítí tó dẹ̀ bá wa sọ níbẹ̀ tó jẹ́ wípé ó ṣe é múlò gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Ẹ̀yin náà ẹ mọ̀ wípé a lè ṣe ká má ba níbẹ̀. Ọlọ́gbọ́n ènìyàn ni, olóye ènìyàn ni. Ẹ bá mi ká lọ báyìí, káwọ bí ètò ìsọmọlórúkọ náà bó ṣe lọ ní ìrọwọ́rọsẹ̀ tí inú gbogbo wọn dẹ̀ dùn. Pàtàkì ìyá olórí Naomi ṣílẹ̀kùn ọlá, inú rẹ̀ dùn dáradára. Ó fi gbogbo ara àti gbogbo ẹsẹ̀ ó fi pa ijó níbẹ̀. Èmi náà gan mi ò gbẹ̀yìn o, gbogbo ara ni mo fi jó ní ibẹ̀. Ẹ̀yin tèmi, ẹ bá mi wò, kẹ́ bá mi ká lọ. Ẹ má gbàgbé o, lẹ́yìn fídíò yìí kẹ́ bá mi láìkí ẹ o, kẹ́ dẹ̀ bá mi share ẹ, kẹ́ dẹ̀ bá mi subscribe. Ọlọ́run á ṣe nínú iṣẹ́ yín o. Ìránṣẹ́ Ọlọ́run alààyè tí Ọlọ́run máa lò fún wa láti handle section is very anointed by God and is àwọn ni grandpa ọmọ gangan bí gangan Pastor Alex Ayẹyẹ. It doesn't just happen that you just name a child. Káàkiri gbé kàlẹ́ sọ lórúkọ ṣátorí orúkọ máa ń roni o. Kò sí nǹkan tó lè sọ ọmọ láyé ó máa rò bó sọ ní báskẹ́ẹ̀tì yóò báskẹ́ẹ̀tì. Praise the Lord. So ẹnu àṣẹ àwọn òbí ẹ ti mórúkọ lẹ̀, àmọ́ àṣẹ gbọ́dọ̀ tẹ̀lé orúkọ yẹn. Wípé ayé ò ní pa ní orúkọ yẹn jà. Wípé bó bá ṣe ń jẹ ó máa mọ tẹ́kí ni. Torí pé ìránṣẹ́ Ọlọ́run alààyè. 20 years ó tó ọpẹ́. Everybody we must always celebrate the birth of a child. It is nígbà tí it's like we don't understand what God was doing. Ọba ni Ọlọ́run, ó wá ní mo fẹ́ dá àwọn ọba bíi tèmi. He says I want to create them. Ó ti dá oríṣiríṣi ìṣẹ̀dá. Ẹ̀yin rò pé ẹranko ò kì í ṣe ìṣẹ̀dá ni, kẹ́tẹ́kẹ́tẹ́ ń sọ̀rọ̀. Gbogbo nǹkan tí Ọlọ́run dá ló ní èémí nínú. Àmọ́ kò sí eléyìí tó jọ dọ́ńkì ò jọ Ọlọ́run. Kò sí eléyìí tó jọ ò jọ Ọlọ́run. Kò sí eléyìí tó jọ àwa la fojú jọ, àwa la fara jọ, àwa la fìwà jọ. Àwa ló lè gba inú ẹ̀ wá ńgbà tó fẹ́ wá sáyé. The son of man ó gba inú ènìyàn wá, nítorí náà yọ̀ nínú Olúwa. Kó o rí pé nǹkan ńlá ni tí ènìyàn bá dẹ̀ máa wá sí ayé tọ́lọ́run bá ti ń ṣẹ̀dá èèyàn. Bá a ṣe ń yọ̀ níbi ẹkún máa ń ṣẹlẹ̀ níbòmíì ni, nítorí pé ẹ̀mí fún ẹ̀mí ni.
a man of God. Láàárín àwọn òjíṣẹ́ Ọlọ́run, ọmọ ìṣoríire. Hallelujah. Ẹni tó fọmọ lórúkọ tẹ́ bá ka ìbẹ̀rẹ̀ síwájú sí torí àkókò ni mo ṣe gé ní verse kìíní tí mo kà yẹn. Tẹ́ bá kà síwájú sí ẹ rí pé inú ẹ̀mí lórúkọ ọmọ yẹn ti jáde. And so it doesn't just happen that he just name a child. Káàmọ̀ gbé kalẹ̀ sọ lórúkọ ṣá torí orúkọ máa ń ro.